Adéyẹmí Àríyọ̀ ọmọ wa lẹ́kìtì òun ló kọrin yẹn káre jàre òwò àti ẹlẹgbẹ́ rẹ ire ni a rí lójú ayé ni o ọlọ́run á pọ́n ilé iyì ní ẹ̀ atẹ́ ò wà rí ṣe wà rí mo ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi olórin mi yẹn tẹ bá fẹ́ pè é ní èkìtì kíkan tẹ bá fẹ́ ṣe lẹ́kìtì ẹ ṣàrọ̀ra pé ráńpẹ́ abayín wá síbẹ̀ ó dẹ̀ wà bó ṣe wà yẹn náà ó fẹ́ ìrànlọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ wá láti èkìtì àbí tẹ ní ìfẹ́ sí orin èkìtì ó máa kọ́ ní èdè yorùbá ó máa kọ́ ní èdè èkìtì bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni ẹ pé ó máa bá yín ṣe àríyá yín dáradára Adéyẹmí Àríyọ̀ lólórí yẹn ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọlọ́jọ́ òní o ọba àjíkẹ́ ọba àjíyìn ọba ilé ti gbàròyé ọba kẹ́ẹ̀ẹ́gì yẹn èkìtì kẹ́ẹ̀ẹ́gì ọbẹ̀ ìṣápá kẹ́ẹ̀ẹ́gì láàlásìpọ̀ ọpẹ́ lórúkọ rẹ̀ ògo ni fún ọlọ́run elédùmarè a wá fi ọpẹ́ fún ọlọ́run lè ní òkú tó mú wa mọ ọjọ́
òní tí a tún pàdé ní ayọ̀ àti àlàáfíà. Gbogbo ojú tó máa gbọ́ mi lénìí, ojú wọn má ṣe rí bí o, etí tó máa gbọ́ mi kétí wọn má ṣe gbọ́ ibi. Ọwọ́ yín báyìí tẹ́ ẹ máa fi tẹ ètò, tẹ́ ẹ máa fi comment, tẹ́ ẹ máa fi share, ọwọ́ yín yẹn ire ẹ ní fi gbọ́mọ sí o, kò ní kan ìsàlẹ̀ àpò. Ètò tí mo fẹ́ ṣe lénìí Ọlọ́run, àlọ́ ni mo fẹ́ pa lénìí Ọlọ́run, àlọ́ tí mo fẹ́ pa lénìí tí a bá rí ẹnikẹ́ni tí ó bá wí Ọlọ́run fún àfọwọ́tán ọkàn wọn o, kó jẹ́ kán yí padà. Ọlọ́run máa yẹ kí n ṣàlọ́pàá o, àwọn tó dẹ̀ máa gbọ́ mi náà kán máa gbọ́ mi síbi. Ká dẹ̀ máa fògo fún orúkọ rẹ ní ìkẹyìn ètò yìí lórúkọ Elédùmarè la gbàdúrà. Àmín. Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalọ́ níbi tẹ́ ti gbọ́ mi lénìí o. Gẹ́gẹ́ bí agogo tó bá lù ní ọ̀dọ̀ yín, ní ọ̀dọ̀ mi níbí báyìí ẹ kú ìrọ̀lẹ́ ni. Mo kí yín o, ẹ káàbọ̀ sí orí ètò lédè Èkìtì o. Ìyókùn ìhọ́ra lámòdè ìkíni lẹ́kìtì o, kété ọmọ Èkìtì pátápátá kí á wò mí lórí ètò lé ní mo kí yín o, ìyókùn ìhọ́ra o, mo dé kú ọjọ́ mẹ́ta o. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tí ẹ kì í ṣe Èkìtì, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ dẹ̀ kú dédé ìwòyí. Ẹ rí mi lé ní abala àlọ́ ní tòní o. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe yí ọwọ́ ẹ̀rọ yín sí ẹ̀yìn pátápátá o, ẹ má ṣe pa láàrin ètò yìí. Ẹ gbọ́ àlọ́ mi tí mo fẹ́ pa lénìí àti ọ̀rọ̀ ṣítí tí màá sọ sí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ̀yin tèmi, fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, olórí mi ó ti kì mí díẹ̀ o, àmọ́ mo tún máa túbọ̀ ṣe àpèjúwe ara mi dáradára. Orúkọ tèmi kò yí padà o, Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété olórúkọ tèmi o. Èjìrẹ́ òrìlà kí ọba ọmọ, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Ó bẹ́ sílé, ó bẹ́ ṣẹ́kẹ́ sílé alákìísà, ó sọ alákìísà ó sọdọ nígbà aṣọ. Ọmọ ẹdú ṣeré orí igi ọmọ òtò lẹ́lẹ̀. Èmi lọ máa rìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nìkọ̀kọ̀ àfúlẹ̀ àbárẹ̀ mi là. Mo dẹ̀ ìyàsúlẹ̀ olówó orí mi o, ọmọ olóore àbẹ̀jẹ́, ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan máa kúrọ̀ ṣọjà kan wíkọ́ nájà kan bomi alura, ọmọ alágbàlá àdéwúre. Èmi náà tíká mi náà ọmọ alágbàlá àdéwúre. Ìyókùn ìhọ́ra adẹ̀kú àbọ̀ sí orí ètò wa. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin tẹ́ ti subscribe fún mi, tẹ́ dẹ̀ máa ń rí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín, ẹ máa bá mi share ẹ̀, ẹ má padà lẹ́yìn wa o. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe tẹ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sí orí ètò yìí o, kẹ́ bá mi tẹ ìka alásọyé ní ibẹ̀ yẹn, kẹ́ bá mi níbi tí agogo bí aago ilé ìjọsìn wà yẹn, kẹ́ bá mi tẹ̀. Ẹ ti rí ibi tí ẹ ti máa subscribe fún orí ètò wa níbẹ̀. Mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí gbogbo comment yín yẹn, gbogbo àsọyé yín yẹn, inú mi máa ń dùn sí. Ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kó ṣe aláìsí lénìí. Lénìí ẹ̀yin tèmi, àlọ́ kékeré kan ni mo fẹ́ pa. Ẹ dẹ̀ mọ̀ wípé kò sí mo ṣe máa mọ̀ pé mo máa ń pa àlọ́ tẹ́lẹ̀ náà, mo dẹ̀ tún ti bẹ̀rẹ̀ nísìn. Kò sí mo ṣe máa pa àlọ́ tí à ní rí ẹnìkan àbí ẹni méjì tó máa bá wí o. Ẹ rí báyìí bí mo ṣe wégèlè mi yìí, wọ́n máa ń kọ wípé mo yóò mú nìyàn rántí ulé o, èmi lọ́mọ lè bá àdíyá múniràhùn ọ̀yà. Mo yóò mú nìyàn rántí ulé o. Gèlè mi á dúró wípé òpó mẹ́ta òkè ìlú lé ìbà mi lẹ́kìtì. Ọ̀kan jòkó lẹ̀ ọmọ yàn ikọ́ mọ́ rẹ̀. Ọ̀kan jòkó lẹ̀ ó mọ̀ sùn ikú mọ́ rẹ̀. Ọ̀kan mo wé gèlè bí eléjì rẹ̀ o, ayé mo débè o. Bẹ́ẹ̀ ni o, òpó mẹ́ta kèlúlé àbàmì lẹ́kìtì. Ọ̀kan nínú wọn ọmọ yàn ikọ́ mọ́ rẹ̀, èkejì ó mọ̀ sùn kú mọ́ rẹ̀, ẹ̀kẹta bíi ti tèmi níṣe ìwé gèlè o. Bẹ́ẹ̀ ni o. Gèlè ìgbàlódé òun ló wà lórí mi. Àlọ́ tèmi lè ní bí àwàdà, bí ọ̀rọ̀ ìṣítí, bí àwàdà, bí eré ni o. Mo máa pa àlọ́ lè ní. Àlọ́ mi yẹn kí n tó bẹ̀rẹ̀ sí nípa, ó dá lérí àwọn obìnrin méjì. Obìnrin méjì, ìyálé tàbí ìyàwó, ọ̀rẹ́ méjì àbí àwọn ènìyàn méjì tó yìí jọ ń ta, obìnrin méjì tó yìí jọ ń ta ọjà. Àmọ́ lórí àwọn obìnrin ni ọ̀rọ̀ yìí dálé. Mo dẹ̀ bẹ̀ ẹ̀yin àgbàlagbà torí lórí ètò mi àwọn àgbàlagbà náà ló máa ń sábà tẹ̀lé mi lórí ètò yìí, tó dẹ̀ máa ń bá mi wò, tó máa ń bá mi ṣe àsọyé. Àmọ́ ọmọ kéékèèké
náà tó bá wà ńbẹ̀ ẹ máa pè wọ́n jókòó ẹ máa ṣàlàyé fún wọn wípé wá gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ torí lórí ètò yìí ṣe mọ̀ wípé a máa ń gbé èdè àti àṣà wa lárugẹ ni a fẹ́ kí èdè wa parun òun lèmi máa fi ń sọ èdè Yorùbá torí àwọn tí ò gbọ́ èdè Yorùbá tí màá tún sọ Èkìtì díẹ̀ torí láti pé ká má gbàgbé ilé à ń gbé àṣà èdè à ń gbé lárugẹ ni ẹ jọ̀wọ́ ẹ máa bá mi jẹ́ kí àwọn ọmọ kékeré kan máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìtàn yìí díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò ń ṣe gbogbo ẹ̀ náà ni olórí Naomi wà ní ayọ̀ àti àlàáfíà ẹ máa bá mi pín ẹ máa bá mi share ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bá mi wò ẹ ṣé mo dúpẹ́ àlọ́ mi yẹn bí ó ṣe jẹ́ nìyẹn àmọ́ kí n tó bẹ̀rẹ̀ àlọ́ yẹn báyìí mo fẹ́ ké sí àwọn olórin àlọ́ mi bẹ́ẹ̀ ni o. Pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Táwọn ayaba Adébáyọ̀ wá aṣú wẹ̀ mọ̀. Ọmọ o ọmọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Ètò lédè kété wá aṣú wẹ̀ mọ̀. ọmọ o ọmọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Ẹ máa bá mi pàtẹ́wọ́ sí i. Pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Táwọn ọmọ Èkìtì kété wá aṣú wẹ̀ mọ̀. Bọ́mọ o bọ́mọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Àlọ́ mi pẹ̀rẹ̀mú ṣẹ̀ṣẹ̀ o. Àlọ́ o àlọ́. Títọ́mọ Èkìtì wá aṣú wẹ̀ mọ̀. Bọ́mọ o bọ́mọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Ọba Èkìtì wá aṣú wẹ̀ mọ̀. Bọ́mọ o bọ́mọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Èrò Òkìtì wá aṣú wẹ̀ mọ̀. Bọ́mọ o bọ́mọ alẹ́ kan mọ̀ yíyá yá àlọ́ o àlọ́. Bọ́mọ létàn mọ̀ yíyá yá o. Àlọ́ o àlọ́. Bọ́mọ létàn mọ̀ yíyá yíyá o. Àlọ́ o àlọ́. Bọ́mọ létàn mọ̀ yíyá yíyá o. Àlọ́ o àlọ́. Bọ́mọ létàn mọ̀ yíyá yíyá o. Àlọ́ o àlọ́. Ìṣeré o olórin àlọ́ mi ẹ ṣé o ọlọ́run àpò ìmọ̀ àpò òmọ́ ẹ lẹ́rùn o ìṣe mo dúpẹ́ orin àlọ́ mi ni nìkan mo máa mú bẹ̀rẹ̀ àlọ́ kà jẹ́ kó rí mi kú ǹjẹ́ mi bẹ̀rẹ̀ àlọ́ mi lónìí o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àlọ́ lè ní o ẹ̀yin tèmi ṣé wá rí o ní ayé àtijọ́ obìnrin méjì kan wà o ìkan wà tó jẹ́ wípé ó yẹ kí ọkùnrin yìí kó ti fẹ́ àmọ́ ó dẹ̀ ní ẹni tí ọkàn rẹ̀ fẹ́ tó jẹ́ wípé ó jẹ́ ọmọ ẹni tó rí ṣe díẹ̀ kò ń ṣe olówó rẹpẹtẹ o àmọ́ ẹni yẹn ó rí ṣe díẹ̀ àmọ́ ẹni tí gbogbo àwọn ẹbí fẹ́ kó fẹ́ ẹni tó wù láti fẹ́ nínú ọkàn rẹ̀ ó ní kò fi bẹ́ẹ̀ ní owó títí lọ ẹni tí àwọn ẹbí fẹ́ kó fẹ́ yẹn ó dàbí pé ó lówó díẹ̀ ṣé ti yé yín àmọ́ ó wá fi agídí lọ ó wá lọ fẹ́ ẹni tí ọkàn rẹ̀ fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ mọ̀ pé láyé àtijọ́ wọ́n fẹ́ ìyàwó méjì ó padà tún wá fẹ́ ẹni tí àwọn ẹbí fẹ́ kó fẹ́ ẹni tí àwọn ẹbí fẹ́ kó fẹ́ yìí ó ní owó díẹ̀ kékeré oníṣòwò díẹ̀ kékeré ni tó jẹ́ pé kò wojú ọkùnrin yẹn kò ṣẹlẹ̀ tó kàn án níbẹ̀ àmọ́ ẹni tí ọkùnrin wa kọ́kọ́ fẹ́ ṣìṣáájú tó jẹ́ bí ìyáálé yẹn kò fi bẹ́ẹ̀ ní owó àmọ́ ó ní ìwà ó yayì gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀ obìnrin ti bí àwọn ó ní ìgbéraga díẹ̀ nítorí ní wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn nìyẹn ó ṣàrà jẹ́ wípé arákùnrin yìí ó ti wá ní ìyàwó méjì ìyáálé àti ìyàwó bó ṣe wá ṣe ni wípé ìyáálé yẹn kò fi bẹ́ẹ̀ taratara ní owó iṣẹ́ alágbàfọ̀ òun ló máa ń ṣe tó fi máa ń tọ́jú àwọn ọmọ rẹ̀ kò ní ìkankan títí lọ àmọ́ ìyàwó ó ní gbogbo nǹkan tó yẹ kóbìnrin ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìyáálé yẹn
tí ọkọ kọ́kọ́ nífẹ̀ẹ́ láti fẹ́ yẹn òun náà ni ọkọ nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n kì í ṣe pé kò nífẹ̀ẹ́ ìyàwó o àmọ́ ìyàwó ẹbí la lè pè. Ó wá di ọjọ́ yìí ìyáálé bó ṣe máa ń ṣe alágbàfọ̀ ó bí ọmọ kan ó bá gbé ọmọ yẹn àwọn méjèèjì ló ṣe abiyamọ o ìyáálé bímọ o ìyàwó náà bímọ. Bó ṣe wá gbé ọmọ yẹn ó wá gbé lọ sí etí odò níbi tó ti ń fọ aṣọ. Bó ṣe gbé lọ sí etí odò níbi tó ti ń fọ aṣọ ó wá dé etí odò ó wá tẹ ọmọ sí etí odò yẹn orí àpáta díẹ̀ ó wà ń bẹ̀ tó jẹ́ wípé tó bá ti fọṣọ ní etí odò wọ́n á wá sa sí orí àpáta tí aṣọ yẹn ti máa gbẹ ní ọwọ́ ìrọ̀lẹ́ á dẹ̀ ká aṣọ yẹn á kà wá sílé á lọ fún àwọn tó lọ bá ṣe àgbàfọ̀. Ó ti máa ń lọ ní gbogbo ìgbà tá tẹ ọmọ ẹ̀ tá tẹ sí ibẹ̀. Bó ṣe wá di ọjọ́ yìí bó ṣe wá tẹ ọmọ rẹ̀ bó ṣe tẹ sí orí ẹ máa gbọ́ Yorùbá Èkìtì mi o ẹ má bínú o bó ṣe tẹ ọmọ rẹ̀ bó ṣe tẹ sí orí àpáta nìyẹn tó dẹ̀ ń ṣiṣẹ́ àgbàfọ̀ ẹ̀ lọ. Ìgbà tó máa débẹ̀ ó máa wẹ̀yìn wò lọ́wọ́ ó ti wá bí ọwọ́ ọ̀sán bí ẹyẹ àṣá ẹyẹ ìgbò àṣá ni wọ́n máa ń pè ní ẹyẹ ìgbò bó ṣe bà lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ nìyẹn bó ṣe dé ibi tí arábìnrin tẹ ọmọ sí bó ṣe kì ọmọ mọ́lẹ̀ bó ṣe gbé ọmọ bó ṣe gbé lọ nìyẹn. Bí arábìnrin ṣe wá sọ̀rọ̀ wípé ẹyẹ ìgbò ọmọ òun ló ń gbé lọ yìí ọmọ òun ló ń gbé lọ yìí gbé ọmọ òun sílẹ̀ gbé ọmọ òun fún òun gbé ọmọ òun sílẹ̀. Bó ṣe fi orin sẹ́rùn nìyẹn o bó ṣe kọrin báyìí wípé o àrànràn o ẹyẹ ìgbò ẹ máa bá mi gbé o ẹ̀yin tèmi àrànràn o ẹyẹ ìgbò àrànràn o ẹyẹ ìgbò mẹ́mẹ́ láṣọ mẹ́mẹ́ lúgbà ẹ̀rà ọ̀gẹ̀dẹ̀ mọ̀mọ́ mi pọ́n mọ́ ìyá rí àmọ́ mú ṣọ̀jágbá o àpá ìdí mọ̀mọ́ mi gẹ̀ẹ́hún àrànràn o ẹyẹ ìgbò ọmọ gbọ́mọ̀ ń sílẹ̀ o ẹyẹ ìgbò. Bó ṣe kọrin nìyẹn àwọn olórí àlọ́ mi wà ní wọ́n ń pàdé tòsí bó ṣe kọrin nìyẹn o bí ẹyẹ ìgbò bó ṣe gbọ́ ohùn arábìnrin yìí bó ṣe sáré padà nìyẹn ó sáré padà bó ṣe gbé ọmọ ẹ̀ sílẹ̀ fún nìyẹn ó wá sọ fún wípé òun máa ṣe lóore ó wá gbé igbá mẹ́ta sílẹ̀ wípé kó gbé ìkan ní inú igbá yìí pé ìkan tó bá ti rí nínú ẹ̀ kó fara mọ́ o. Igbá funfun ó wà ń bẹ̀ o igbá onídẹ tó ń dán mọ́ránmọ́rán ó wà ń bẹ̀ o igbá dúdú náà ó wà ń bẹ̀ o. Bí obìnrin yìí kò wá ṣe ojú kòkòrò kò gbé igbá tó dán mọ́ránmọ́rán yẹn kò lè gbé igbá dúdú ó wá lọ ra mú igbá funfun ó lọ ra gbé torí igbá tó dán yẹn kìkìdá góòlù ló wà lára ẹ̀ bó ṣe gbé nìyẹn o. Ó wá dúpẹ́ lọ́wọ́ ẹyẹ ìgbò bó ṣe wá délé ó ní bẹ́yẹ ìgbò ṣe sọ pé kó ṣe tó bá ti délé bó ṣe délé nìyẹn o. Ó ní kó fọ́ igbá mọ́lẹ̀ pé nǹkan tó bá ti rí níbẹ̀ kó owó ti di tiẹ̀ bó ṣe délé nìyẹn o bó ṣe fọ́ igbá mọ́lẹ̀ nìyẹn o. Ìdùnnú ayọ̀ owó ìfẹ́ gbogbo ẹ̀ ló jáde nínú igbá yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere nǹkan mèremère góòlù ẹ̀ṣọ́ oríṣiríṣi owó ló tún jáde nínú igbá yẹn. Bí inú obìnrin yìí ṣe dùn nìyẹn bó ṣe pe gbogbo ará àdúgbò nìyẹn kán bá báwọn jó kán bá àwọn yọ̀ pé Ọlọ́run ti ṣeun lóore o òun ti di olówó òun ti di ọlọ́rọ̀ o ló bá ṣe àjọyọ̀ ó dẹ̀ ní ìwà tó dára. Ìgbà tí obìnrin bó ṣe gbèsè ayé rẹ̀ nìyẹn o eléyìí tó yẹ kí ìyàwó kó rọra gba jẹ́jẹ́ sí àyè tí Ọlọ́run fi sí tí Ọlọ́run rọra tó sí nílé ọkọ rẹ̀ tó jẹ́ wípé kó rọra dúró jẹ́jẹ́ kó dẹ̀ bá ìyàwó rẹ̀ yọ̀ kó dẹ̀ gbé lẹ́sẹ̀ nídìí pé
kí ọlá rẹ̀ tó ń lọ síwájú o kó má rẹ̀yìn o kó lè ran òun o kò mọ̀ ṣe bẹ́ẹ̀ o ńṣe ni ìyàwó yìí o lòun náà bá gbé ọmọ o lóde dí odò o ló tún dé tí odò ló sáṣọ síbẹ̀ o ló bẹ̀rẹ̀ sí ní fọṣọ o ló lọ lọ́jọ́ kínní ọjọ́ kejì ọjọ́ kẹta torí arábìnrin tó lówó yẹn kò lọ sí etí odò yẹn fọṣọ mọ́ ó ti di olówó kò ń ṣe alágbàfọ̀ mọ́ àṣà náà máa ń gbabẹ̀ kọjá làṣà tún wá róbìnrin mìíràn àṣà ti wá rí wípé eléyìí tún wá síbí báyìí kí ló wá ṣe o làṣà náà tún débẹ̀ o ló tún mú ọmọ rẹ̀ ló tún gbé lòun náà tún bá bẹ̀rẹ̀ sí ní mórin sẹ́rùn o àwọn tó máa ń fi irọ́ tó fi ń fẹ́ ọkọ láyé òde òní ni obìnrin yìí bá bẹ̀rẹ̀ sí nípa irọ́ yìí o ló bẹ̀rẹ̀ o torí àpọ̀lọpọ̀ ni ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé onílé nìsín tá a bọ́ sí social media tá a máa pa irọ́ bí arábìnrin yìí bó ṣe bẹ̀rẹ̀ báyìí ló bá bẹ̀rẹ̀ pé ló tún kọrí o lẹ́ni tó lówó tó ní gbogbo nǹkan o ó wá dọ̀dọ̀ àṣà o torí pé òun náà owó tìyáálé yẹn ó ti wá pọ̀ ju tiẹ̀ lọ wọ́n lẹ́ni tí ò bá ti mọ̀ di ọ̀là lọ́là ṣe ló máa sáré kú bó ṣe débẹ̀ nìyẹn o ló tún forin sẹ́rùn o ló tún sọ pé àrànràn ò ẹyẹ igbó ẹyẹ igbó àrànràn ò ẹyẹ igbó ẹyẹ igbó òmẹ̀ láṣọ òmẹ̀ ló gbà o ẹyẹ igbó ẹ̀rà ọ̀gẹ̀dẹ̀ ẹnu mọ̀ mí pọ́n mọ́ ẹyẹ igbó ìyá rí àánú mú ṣọ jágbá o ẹyẹ igbó àrànràn ò ẹyẹ igbó ẹyẹ igbó àpá ìdí inú mọ̀ mí gẹ̀ún ẹyẹ igbó àrànràn ò ẹyẹ igbó ẹyẹ igbó ọmọ ọgbọ́mọ ń sílẹ̀ o ẹyẹ igbó. ṣé mọ ẹ̀yin tèmi ẹ káre ẹ̀yin tèmi ṣé mọ nǹkan tó ń pè ní ẹ̀ẹ́rà ọ̀gẹ̀dẹ̀ lẹ́kìtì ewé ọ̀gẹ̀dẹ̀ tó máa ń fẹ́ ewé ẹ sàmọ́ ewé ọ̀gẹ̀dẹ̀ ó lòun àwọn òun làwọn wọ́n pè ní ẹ̀ẹ́rà ọ̀gẹ̀dẹ̀ kí ni àríyá ẹmọ ewé tó máa ń gùn tó máa ń pè ní ẹni ni tó máa ń jírí láàárọ̀ tó máa ń tá dàbí pé ó máa ń ní omi lára tó máa gùn so tó máa ń já fún ewúrẹ́ tewúrẹ́ máa ń jẹ yẹn tó máa ń gùn yẹn òun ni ló sọ pé òun máa ń sopọ̀ tóun máa ń fi pọnmọ bí ìyáálé náà ṣe nìyẹn ẹ mọ àpáàdì gbogbo wa ló mọ àpáàdì fífọ́ ìkòkò so mo ní kí n ṣàlàyé yẹn kó lè yé wa dáadáa àṣà náà ti wá rí wípé ẹnì yìí ó fẹ́ ṣe bíi ti ẹnìyàn nídìí ìrànlọ́wọ́ ni bí àṣà náà ṣe gbé igbá mẹ́ta sílẹ̀ nìyẹn kó ní kó gbé kan olójú kòkòrò ló bá lọ gbégbá idẹ tó ń dán gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ló lọ gbé ìgbà tó máa gbé délé tó ṣe bí àṣà ẹyẹ ìgbó ṣe ní kó ṣe tó fọmọ́lẹ̀ òṣì ẹkún òṣè ìbànújẹ́ òun ló bá níbẹ̀ o òṣì ẹkún òṣè àti ìbànújẹ́ kò ní jẹ́ ti yín lẹ́ni kò ní jẹ́ ti gbogbo wa o àtèmi àti àwọn ọmọ wa kò ní jẹ́ ti gbogbo wa àti gbogbo ẹbí wa pátápátá o ẹkún òṣè àti ìbànújẹ́ kò ní jẹ́ ọmọbìnrin yìí òṣè ẹkún ìrẹ̀wẹ̀sì oríṣiríṣi ó ti lówó tẹ́lẹ̀ rí kò lówó mọ́ o ìtìjú wá mú ó wá bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀gbẹ́ ògiri ó ń gbà káàkiri àbí ẹráyé ẹ̀dúró ayé bẹ́ẹ̀ yẹn máa ṣe wọ ẹgbẹ́ mi ṣe tèmi àrámáyé ìyẹn ni wípé òun fẹ́ ṣe nǹkan tí ẹgbẹ́ òun ṣe tòun ò ní rámáyé ìyáálé rẹ̀ òun ló jowú débi tó wà yẹn o tó yẹ kó rọra dúró sí ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ tó wà àyè tó wà tọ́lọ̀ rọra ṣe fún ní ìwọ̀nba tí ò dúró síbẹ̀ àmọ́ àlọ́ mi yìí kí ni ó mú wálé ní ó mú oríṣiríṣi ọ̀rọ̀ wá ẹ̀yin obìnrin tẹ́ máa ń ta ọjà tó jẹ́ wípé bóyá aṣọ lẹ̀ ń tà tẹ́lẹ̀ tẹ́ wá rí ẹnìkejì yín tó ń ta bàtà tẹ́ wá rí mọ̀ wípé ó ń ríṣe nídìí bàtà yẹn tẹ́ ẹ̀ mọ ọ̀nà tó gbà tó fi ríṣe tẹ́yìn náà tẹ́ fẹ́ lọ máa ta bàtà ẹlòmíì kò dá ilé iṣẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ rí jẹ́jẹ́ tiẹ̀ ló máa ń ṣe tó máa lọ síbi iṣẹ́ táwa á ti mọ̀ wípé ọ̀rẹ́ òun yìí o ẹ wo ṣọ́ọ̀bù ẹ̀ bó ṣe tó o òun náà á wá lọ gba ọ̀nà ìbúrú á wá lọ ní ṣọ́ọ̀bù sílẹ̀ àbí ẹlòmíì tó wà nínú ọjà tó jẹ́ wípé ọjà ẹlòmíì ọlọ́run ti fún lẹ́bùn tiẹ̀ pé
wọ́n ní èmi ò bùkún fún, bíbélì sọ wípé ìwé mímọ́ ó ní èmi ò bùkún fún ẹni tí èmi ò bùkún fún, kí ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ká jẹ́ ìkan lára ẹni tí ọlọ́run yóò bùkún fún. Ẹni tí ọlọ́run ti bùkún fún wà dáadáa nínú ọjà, ẹni tí ó dẹ̀ tẹ nídìí wọ́n wà dáadáa nínú ọjà títà. Àmọ́ ẹ bá jẹ́ pé ọlọ́run ló bùkún fún, ẹ bá yẹ kó tẹ nídìí ni ẹlòmíràn á máa wá ọ̀nà pé ẹni yìí bó ṣe ń tà yìí, bó ṣe ń ṣe yìí, èmi náà máa ṣe bẹ́ẹ̀. Á wá lọ gba ọ̀nà ìbúrú, kò mọ̀ wípé ọlọ́run ló bùkún fún. Bó tẹ̀ jẹ́ ọ̀nà kan lẹ́nu yẹn gbà gan, tó bá lọ gba ọ̀nà yẹn á wá jalè lórí. Oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ lọ́jọ́ ìní. Àwọn obìnrin mìíràn tó yẹ pé wọ́n wà nílé ọkọ wọn, wọ́n máa wo ẹṣin ẹlẹ́ṣin, wọ́n máa wò ṣiṣẹ́. Bóyá wọ́n ní ọ̀rẹ́ wọn tó yẹ wípé ọkọ ẹ̀ jẹ́ ẹnìkan tó yẹ wípé wọ́n ní communication lólóyìnbó máa ń pè, tó yẹ pé gbogbo tó bá ń ṣe ni ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ láti mọ̀. Bẹ́ẹ̀ lọ́kọ ẹlòmíràn dẹ̀ wà tó jẹ́ wípé kò ní ìfẹ́ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. A máa fi ọkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn á máa fi ṣe àpèjúwe fún ọkọ tirẹ̀, tó jẹ́ pé ẹlòmíì ò fi da ilé rẹ̀ rú lẹ́ni. Ẹlòmíì á máa wò torí ọkọ tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ ẹni tó yẹ pé ó lè ra mọ́tò fún ẹ, kọ́kọ́ tẹlòmíì kó má lè ra mọ́tò fún, ṣùgbọ́n kó yẹ pé nǹkan míì ló lè ṣe fún. Oríṣiríṣi obìnrin ló wà lẹ́ni nínú ìgbéyàwó. Àwọn obìnrin míì wà tó jẹ́ wípé tó bá ti bí ọmọ wọn ò mọ bó ṣe, ọkọ wọn ò mọ bó ṣe bá bọ́ tọ́jú ọmọ, ó máa fi gbogbo ẹ̀ sílẹ̀ fún wọn. Àmọ́ tó bá jẹ́ pé ní iṣẹ́ ilé, ọkọ wọn á ràn wọ́n lọ́wọ́ dáadáa nínú iṣẹ́ ilé. Bẹ́ẹ̀ lẹ́lòmíì náà tí ò mọ iṣẹ́ ilé ṣe, tó yẹ pé ó máa bá aya rẹ̀, ó máa bá tọ́jú ọmọ. Ṣùgbọ́n irú àwọn obìnrin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà, á sọ pé ìyàwó ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀, máa gba gbogbo ọ̀nà tọkọ mi náà tá máa ṣe bíi ti ẹni yìí. Wọ́n ti rí ìgbéyàwó tó dàrú rí o, tó yẹ wípé ẹni yẹn ó ní bí ọ̀rẹ́ òun bó ṣe ń ṣe sí ọkọ rẹ̀, pé bí òun àtọkọ rẹ̀ ṣe ń ṣe sí, pé ọkọ tèwọn kì í ṣe bẹ́ẹ̀ sí òun, tó gba oríṣiríṣi ọ̀nà tó fẹ́ kí ọkọ tèwọn àti kó máa ṣe bíi ti ọkọ ọ̀rẹ́ òun yẹn sí òun, tó jẹ́ wípé lẹ́ni ó da ìgbéyàwó rẹ̀ rú. Ẹ má jẹ́ ká máa wo ẹṣin ẹlẹ́ṣin, ká máa wò sáré. Nǹkan kí nǹkan tí ọlọ́run bá ti fún wa òun ni ká gbà. A wá rí àwọn ènìyàn kan lẹ́ni báyìí tí wọ́n lọ fi ojú kòkòrò, tí wọ́n lọ fi fẹ́ ọkọ ọlọ́kọ. Ọkọ tí ẹnìkan sọ wípé agbára òun ò gbé mọ́, tọ́rọ wípé ẹni yẹn kò mọ̀ ọ́n ṣe ni, pé kò mọ̀ ọ́n ṣe ni, pé àwọn mọ̀ ọ́n ṣe jù lọ. Tọ́rọ wípé ọkùnrin yẹn òun ló ń gbé gbogbo bùkátà ìgbésí ayé ẹni yẹn, obìnrin yẹn, tó jẹ́ wípé bó ṣe ń rí tó ń yọ lókèrè, tó ń wọ oríṣiríṣi aṣọ, tó ń jáde tí gbogbo ayé nífẹ̀ẹ́ rẹ̀. Tọ́rọ wípé àwọn náà gbogbo ayé náà máa nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀. Gbogbo aṣọ tó ń wọ̀ lóríṣiríṣi, tọ́rọ wípé àwọn náà máa rí owó tá máa fi wọrú aṣọ bẹ́ẹ̀. Tí wọn ò mọ bí ọlọ́run bó ṣe dá ẹni yẹn, tí wọn ò dúró jẹ́jẹ́ síbi tí ọlọ́run tò wọ́n sí, tí wọn ò dúró ní ààyè tiwọn, tí wọn ò tán ṣojú kòkòrò wípé kò ṣe bí kò mọ̀ ọ́n ṣe ni, ẹ jẹ́ kó kúrò ńbẹ̀ fún wa jàre, káwa náà ráàyè wọbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lé ìyàwó kúrò, obìnrin míì kúrò nílé ọkọ rẹ̀ torí pé wọ́n ṣojú kòkòrò, wọ́n fẹ́ wọbẹ̀. Ìgbà tán bá ṣojú kòkòrò wọbẹ̀ tán, ara ò ní ro okùn ara ni, wọ́n á ṣẹ̀ wá ní mọ̀ wípé báyé ṣe rí leléyìí, wọn ò mọ̀ pé kì í ṣe báyìí nídìí, wọn ò ní lè sọ̀rọ̀. Ẹlòmíì ò ní lè dúró mọ́ o. Wọ́n rán àwọn tó sọ wípé wọn ò lè dúró mọ́ lè ní báyìí. Àwọn míì lè dúró báyìí tó jẹ́ pé iṣó inú ẹ̀kú ni àmúmọ́ra tó ń mú mọ́ra, ojú kòkòrò, tó yẹ pé kán wọlé dáadáa kán tó lọ fẹ́ ẹnìyẹn, Ẹlòmíì ojú kòkòrò òun ló pa tó fi fọgbọ́ngbọ́n tó fi fẹ́ ọkọ ọlọ́kọ. Ẹ wo bí ìyàwó ẹ̀ bó ṣe ń dán, bó ṣe ń ṣe, mo máa fẹ́ ọkùnrin yìí, ní dandan mo gbúgbọ̀ fẹ́ ọkùnrin yìí, àfi kó ọkùnrin yìí kó fẹ́ mi. Ọ̀nà wo ni kó gbà kọ́ mi? Ọkùnrin yẹn ò dẹ̀ nífẹ̀ẹ́ láti fẹ́ ìyàwó mìíràn. Wọ́n á wá gba ọ̀nà ìbúrú láti pé kí ọkùnrin yẹn kó fẹ́ wọn, kó lé ìyàwó tó wà nílé lọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ẹ̀san á wá padà ké lórí wọn. Ara wọn ò ní rọ okùn, kò ní rọ adìyẹ. Ẹ wo, ẹ má jẹ́ á máa wo ẹṣin ẹlẹ́ṣin sáré. Ẹ má jẹ́ á wa nǹkan tí Ọlọ́run bá ti fún wa kó máa tẹ́ wa lọ́rùn. Òun ló pa obìnrin ọjọ́ kìíní àná tí mo sọ ìtàn rẹ̀ yìí o. Ó di ẹdun arinlẹ̀, iwájú ò ṣe lọ fún, ẹ̀yìn ò ṣe lọ fún. Gbogbo oríṣiríṣi nǹkan burúkú tó jáde nínú ìgbà, gbogbo àwọ̀ ara ẹ̀ ló bàjẹ́. Ẹ̀yìn ìgbà yẹn tán, torí ọkọ tó fi ṣe gbogbo wọ̀nyẹn, ọkọ yẹn ò fẹ́ mọ́. Gbogbo ará àdúgbò wá sá fún, gbogbo èèyàn wá sá fún.
ìyálé yẹn Ọlọ́run wá yí ìyálé yẹn padà sí èèyàn gidi, ó wá di èèyàn gidi tí gbogbo ayé padà tún wá orí fún. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa ronú ká tó máa ṣe ohun gbogbo. Ẹ má jẹ́ á máa wá fèèmù tí wọ́n máa ń pè, ṣé fèèmù náà máa ń pè lédè òyìnbó. Ẹ má jẹ́ á máa wá nǹkan tí ò sọnù káàkiri. Ẹ jẹ́ á gba kádàrá bọ́lọ́run ṣe fẹ́, bọ́lọ́run ṣe tó wa. Bí mo ṣe wà báyìí bó jẹ́ eléyìí ni mo ní màá wọ̀, mi lè sọ wípé eléyìí mo ní o, aṣọ àtijọ́ ni o, kò sẹ́ni tó lè wọ̀ mọ́ o, kí n wá lọ máa ṣojú kòkòrò pé mo fẹ́ wáṣọ fẹ́fẹ́ ayé òde òní káàkiri torí fún kíni, ṣé torí káyé lè gba tèmi ni. Wọ́n ní ìrínisí òun ìsọ̀ni lọ́jọ́. Ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́. Mo dẹ̀ kí yín o gbogbo ẹ̀yin tí ẹ ṣojú kòkòrò lọ sílé onílé tí ibẹ̀ ti sú yín tẹ́ fẹ́ sá. Ẹ gbúdọ̀ sá o, ẹ gbúdọ̀ sá. Ẹ dúró síbẹ̀ torí inú ẹ̀ so kẹ́ máa fi mọ́ra torí ẹ rò pé ẹni ọjọ́ kìíní àná kò mọ̀ ṣe o, ẹni ìsìn ó mọ̀ ṣe. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, mi ò bẹ́ẹ̀ nìkankan wí o. Àlọ́ tèmi ni mo pa o, bí mo dẹ̀ ṣe máa ń pa àlọ́ mi nìyẹn. Tó bá yẹ ẹni tó ní mo bá ń wí o, ẹ mọ̀ bínú o. Ẹ fọwọ́rọ́ ọwọ́ ẹ fi wọ́nú. Ẹ ṣé ẹ̀yin tèmi, ẹ jẹ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ má gbàgbé Adéṣẹwà Auto Gèlè ó ti ń ṣe bẹ́bẹ́ o. Tẹ bá fẹ́ ṣe gèlè oríṣiríṣi a bá yín ṣe. Màá gbé ìpolówó ọjà yẹn sí nísìnyí báyìí. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi lórí ètò. Ṣé àlàáfíà mo bá yín? Èmi ni Olúbùnmi Ayọ̀yìnbó mo jẹ́ alákòóso iléeṣẹ́ Adéṣẹwà Headwear. Ní iléeṣẹ́ tiwa a máa ń dá oríṣiríṣi àrà sí ohun tí a fi ń ṣe ẹ̀ṣọ́ tàbí ààbò sí orí wa. Eléyìí tó jẹ́ gèlè ìgbàlódé táwọn òyìnbó mọ̀ sí Auto Gèlè, fìlà ìgbàlódé táwọn òyìnbó mọ̀ sí Saraka pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ̀yin máa ń ṣe òpó wàhálà láti wé gèlè sí orí yín bí? Tí ẹ bá fi owó wé gèlè ní gbogbo ìgbà tàbí ẹ máa ń wá àwọn èèyàn káàkiri láti bá yín wé gèlè ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ lọ sóde, ẹ má ṣòpò jìnnà mọ́. Adéṣẹwà Headwear ọmọ yín ti wà ní àrọ́wọ́tó yín, yóò ṣe gbogbo irúfẹ́ gèlè tàbí fìlà tí ẹ bá fẹ́ sílẹ̀ fún yín ní ìpamọ́ fún ìgbàkúgbà tí ẹ bá fẹ́ lò ó. Tí ẹ bá sì fowó ránṣẹ́ sí wa, a tún máa ń bá àwọn olùbárà wa ra irúfẹ́ aṣọ tí wọ́n bá fẹ́ láti fi rán gèlè tàbí fìlà bí aṣọ òkè dàmásì tàbí irú eléyìí tí wọ́n bá nífẹ̀ẹ́ sí pẹ̀lú bí a ṣe máa bá wọn rán. A ó sì fi ránṣẹ́ sí wọn níbikíbi tí ẹ bá wà. Kò sì sí àlùmọ́là ní ọ̀rọ̀ tiwa. A sì máa ń gbé ọjà lọ sí ojúlékójúlé ní gbogbo àgbáyé fún àwọn olùbárà wa. Ẹ bá wa dòpọ̀ lónìí kí ẹ sì gbádùn gbogbo oríṣiríṣi àrà tí a máa ń dá dáradára. Àwa tí ẹ̀yin ti wà ní ọjọ́ gbogbo. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08066690770. WhatsApp wa ní 09115147550. Ẹlẹ́yìn yìí a máa pàdé ní ilé aláṣọyé yẹn comment section. Ẹ̀yin kún o, ìrọ̀rá o, ọ̀wọ̀dẹ̀ ti dì sí o, adé àjẹkọ́ra o. Ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra. Ayé gbé síbi rè o mọ́ lọ sékìtì o.